ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o èyí tún lágbára o kí ló ń ṣẹlẹ̀ gan ní pálásì kábíyèsí a máa gbọ́ wípé olórí r àti sisi wahem wọ́n ti sá kúrò nínú pálásì o nígbà tí àṣírí ti tú tí kábíyèsí ti mọ̀ wípé àwọn ni wọ́n rán iṣẹ́ ìburúkú yìí láti lọ gbé oyin bá. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn ò tán ní àǹtí wa r àti m wọ́n náà sá kúrò nínú palace. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. wọ́n ní pa Ropo bàbá kábíyèsí wọ́n ní wọ́n bínú sí olórí m àti olórí r wípé kí ló dé tí wọ́n lọ gbé oyin fi ránṣẹ́ sí Queen Naomi wípé irú nǹkan wo ni wọ́n ń rò tí wọ́n fi ṣe irú nǹkan báyìí wípé ṣé wọn ò mọ̀ pé ọmọ kábíyèsí wà nínú ilé yẹn ni wípé inú wọn ò dáa wípé èèyàn burúkú ni wọ́n ní pa Ropo bínú gan ni o ìyẹn bàbá kábíyèsí wọ́n náà bínú wípé ìwà burúkú ayé àtọ̀run ni sisi wa m àti arúwù wípé kò dẹ̀ yẹ kí kábíyèsí dákẹ́ lórí ọ̀rọ̀ wípé kábíyèsí ti ń dákẹ́ jù wípé kábíyèsí ti ń dákẹ́ fún àwọn olórí méjì yìí jù wípé kí ló dé tí wọ́n máa ṣe irú nǹkan báyìí wípé kí ló dé tó máa ṣe irú nǹkan báyìí fún Queen Naomi pé ẹni ẹlẹ́ni jẹ́jẹ́ ló máa ń lọ kò bá yín fa wàhálà kò bá yín fa bìlísì wọ́n fi yín sílẹ̀ wọ́n fi yín sáàyè yín wípé still yet ẹ máa ṣe nǹkan tó wù yín ẹ máa hùwà tó wù yín nínú palace kábíyèsí ti sọ òun fẹ́ yàwó òun padà òun ò lè fi ìyàwó òun ṣeré ẹ ní gbọ́ ẹ ní gbà nǹkan tó wù yín lẹ́yìn ṣe nínú palace kábíyèsí wọ́n ní bàbá kábíyèsí ní kí kábíyèsí gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n jẹ́ kí àwọn olórí mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa. wọ́n ní tí wọ́n bá rányàn níṣẹ́ ẹrú èèyàn á fi tọmọ jẹ́ ẹni bí a ṣe gbọ́ nìyẹn pé kábíyèsí gbé ọkùnrin tó gbé oyin yìí tó gbé lọ sí ilé Queen Naomi wọ́n ní kábíyèsí fi gégùn wọ́n ní in fact wọ́n lójú ọkùnrin yìí fọ́ bí a ṣe gbọ́ nìyẹn allegedly wọ́n lójú ẹ̀ fọ́ wípé màmá ọkùnrin yìí àti ìyàwó ọkùnrin yìí wọ́n ní wọ́n wá bẹ̀ kábíyèsí ní palace wọ́n nígbà tí kábíyèsí dẹ̀ ní tí wọn ò bá jẹ́wọ́ bó ṣe máa bá kú nìyẹn wọ́n ní ìtorí ẹ̀ ní ọkùnrin yìí fi kà wọ́n wípé àwọn olórí promise onímọ́tò wípé tóun bá ti ṣiṣẹ́ burúkú yìí àwọn máa ra mọ́tò fún un ẹ̀yin èèyàn allegedly bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí bí mo ṣe sọ fún yín alleged ni gist yìí o bí a ṣe ń sọ a ní àṣẹ láti torchlight sí any gist tá a bá gbọ́ online nítorí pé àbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ tàbí ká mú wá fún yín. ẹ̀yin èèyàn lé Mashola Gist TV a máa ń ṣe gist lórí politics celebrity gist royal gist ní ọjọ́ Monday títí di Friday politics gist wa weekend la máa ń mú wá ìyẹn ọjọ́ Saturday àti Sunday ìgbà míì a máa ń post ní Monday ẹ̀yin èèyàn lé àwọn royal gist wa àti celebrity gist wa máa ń mú wá ní Monday to Friday à ń ṣe advertisement lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagistv@gmail.com masholagistv@gmail.com ọlọ́run elédùnmarè á ràn gbogbo wa lọ́wọ́ o à ń polówó ọjà fún collection center store àti beauty royal good store
ẹ mọ̀ pé collection center store bàtà ni wọ́n ń tà oríṣiríṣi bàtà èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ kò ní já kò ní bàjẹ́. Àwọn bàtà Italian àwọn ni wọ́n ń tà. Àwọn bàtà tó jẹ́ pé ẹ lè lò pẹ́ láti size 8 ti dé 14. Wọ́n ń ta Italian shoe, wọ́n ń ta palm, wọ́n ń ta sandal, wọ́n ń ta slippers. Wọ́n dẹ̀ tún ń ta gold 14 karat àti 18 karat. Lẹ́yìn èyí wọ́n ń ta jewelry, oríṣiríṣi jewelry. Wọ́n dẹ̀ tún ń ta fashion bags, different kinds of fashion bag. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Bẹ́ẹ̀ náà ni à ń polówó fún Royal Beauty Goods and Store. Fìlà ni àwọn ń tà. Fìlà oríṣiríṣi ni wọ́n ń tà èyí tí wọ́n fi òfì ṣe. Èyí tó jẹ́ pé ẹ lè dé sí agbádá, ẹ lè dé sí ìró àti bùbá, ẹ lè dé sí kaftan, ẹ lè dé sí skirt and blouse. Rẹ́gí ló máa ṣe oríṣiríṣi kọ́lọ̀ ni wọ́n fi ṣe. Tẹ́ ẹ bá wọ aṣọ gọ́tà, tẹ́ ẹ bá ráyè láti wé gèlè, ẹ lè dé fìlà yìí sórí ẹ̀. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Mo dúpẹ́ nítorí pé ẹ fi mí sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ẹ like, tẹ́ ẹ share fídíò mi. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín kò ní lọ ìsàlẹ̀ láéláé. A dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, a dúpẹ́ lọ́wọ́ obìnrin. Ẹ má gbàgbé, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ subscribe. Kí ẹ dẹ̀ tẹ notification bell, ó ṣe pàtàkì fún àwọn channel wa. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.